ọ̀rìn dá ọ lé o ṣẹ́ ni ó gbéra sọ o ṣẹ́ àtúnṣe o ṣẹ́ sísọjí iṣẹ́ àgbédìde òun ni Nehemiah àti ìran ẹmẹ̀wà rẹ̀ àti ìran ìrákọ̀ọ́lọ́run yàn kó kàn án jọ bẹ̀rẹ̀ wí wọ́n fẹ́ ṣe àtúnṣe o ní odi Jerúsálẹ́mù odi Júdà kò wó sọnù iṣẹ́ ni ó gbéra sọ lùgbà kí Ṣámbálátì kọ rè gbọ́ èyí nìgan làkòrí ọ̀rọ̀ mi tòní lùgbà kí Ṣámbálátì ayé rẹ kò bá a gbọ́ wọ́n ti dá ọ lé ohun àyèyẹ wí iṣẹ́ rẹ o wí Ọlọ́run ti lọ́ sí wí àsìkò kò í retí láti mú ìpìlẹ̀ ilé sọlẹ̀ wí ó ti dé èrí kan yà ohun àyè kan yà kẹ́sẹ̀ nínú ayé ọ̀nìyàn yóò gbébo àbí kí gbé pamọ́ láàrin pẹ́ láàrin jìnnà èrí rẹ á fọhùn o á fọhùn ukùnrin kan ọ tẹ̀ sínú kan ọ pẹlẹbẹ ṣe ní kàn rí pẹlẹbẹ sí lójoojúmọ́ ni á gbọ́mọ làǹtìlanti ojúran bá lọ arú kọ́dẹ̀ arú là lùgbà kí Ṣámbálátì gbọ́ ó ní àkòrí ọ̀rọ̀ mi lónìí nínú Nehemiah orí kejì kó bá wọ ẹsẹ̀ kẹsìn àti ẹsẹ̀ kẹwàá ló bẹ̀rẹ̀ ẹsẹ̀ kẹwàá lùgbà kí Ṣámbálátì ọmọ Hórónì ẹ̀rá Hórónì ìlú tẹ́lẹ̀ léyìí ni àti Tòbáyà ọ̀ránṣẹ́ rẹ̀ ẹ̀rá Ámónì ọjà kò gbọ́ ohun àyè kò fẹ́ ṣẹlẹ̀ ni kò fẹ́ gbéra sọ ni kò fẹ́ lalẹ̀ wò ni inú jà kò bíyàn inú bíyàn gidigidi Bíbélì pé inú bíyàn gidigidi wí eré àkàndé mọ̀ọ́mọ̀ á o wí ẹ̀yà wá ure àtàláfíà ìyẹn ọmọ Ísírẹ́lì pé èsè ràn lóṣẹ̀ èsè ké sí hàn níbi kan ẹ̀yà kan ti gbádùn nínú ìjọba ọ̀hún èsè ìwé òyà jẹ ìyẹn ọmọ Ísírẹ́lì níbẹ̀ ṣùgbọ́n Ọlọ́run kó tẹ́ mọ̀ wí òyà jẹ ìyẹn ọmọ Ísírẹ́lì wí òdìbẹ̀ ni wọ́n ti wó palẹ̀ wí ẹ̀dẹ̀ síjọba mọ́ wí hàn lóná wí hàn lómi Ọlọ́run mọ̀ wí ìyà jẹ ìyẹn ọmọ òun wí ihò kàn ń gbà ètò kankan mọ́ lọ́rùn Ọlọ́run mọ̀ wí ìyẹn ọ̀nìyàn wọn dojú kọ oríṣiríṣi nínú oko ran Ọlọ́run mọ̀ wí ọ̀nì kò ṣùgbọ́n ìyàwó kẹ́ẹ̀rọ ọmọ bí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún kó ti gbàdúrà wí nínú òṣẹ́ nínú ìrònú nínú ọkàn àrèbalẹ̀ nínú ẹ̀gàn ìráyé mú ẹ ń ṣẹlẹ̀yà Ọlọ́run mọ̀ wí kó ti rí lè yìí ni ọjà kò gbé Nehemiah àti alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ ó gbé hàn dìde ṣùgbọ́n kínní kan ló yẹ kí a yé ẹ̀yà ọ̀nìyàn wí eré àkàyà kan jẹ́ pé òṣèdáràn òun kàn yàn láàyò ó ní pé ká ṣe adínàgbòkú fún òtẹ̀síwájú bọ́ ọkàn rán ti rí lè yí ni òun kàn yàn lè yí ni ibi kan mọ́ra tì sí lè yí ni nínú ayé ran eré amúrìn náà ṣọ lọ́dọ̀ ni bá níbi iṣẹ́ ni o nínú àjọ ni o nínú ẹgbẹ́ ni o wàá rí amúrìn ajá kò mọ́ sùn ọ̀pọ̀ àsopọ̀ ọ̀tẹ̀ lòdì sí ohun àyèyẹ tó bá ti rí pé ọ̀nìkan àbí eré kan fi ṣe ohun àyèyẹ torí pé ìran yóò ṣe ohun àyèyẹ ni à fẹ́ kọ́ ọ̀nìkan kan kiri gbé ṣe àṣẹ́jú síra ran àtàkà síra ran àtẹ̀wáyà ránṣẹ́ síra ran àkóra jọpọ̀ wí ohun àyèkè ìran gbètè rẹ̀ o ẹ gbọ́dọ̀ ayé bẹ́ẹ̀ ni pé ohun àyèyẹ àti hàn ti jà láti ọ̀run wá eré amúrìn inú ìran yà ru gbà ká bá mú àbá ohun àyèyẹ ká bá mú a dìde láti pe ohun àyèyẹ láti pe lòjà ṣùgbọ́n màá pe àkíyèsí rẹ sí Nehemiah
ṣùgbọ́n Nehemiah létẹ̀ rẹ̀ èsùn dàlágara èsùn kàlọ́ọ̀kọ̀ bá a nìyẹn ọdún bá ti lọ́rọ̀ ọ̀run lẹ́yìn kọ́dẹ̀ mọ́ bí kẹ́ ẹ lọ ẹ̀sọ́ ni adarí horo ẹ̀sọ́ ni kàn bí nínú ọbùnrin ká yóò dojú àgbékalẹ̀ rẹ̀ àbí èròǹgbà rẹ̀ àbí ète rẹ̀ ká yóò dojú rẹ̀ bolẹ̀ Nehemiah mọ torí òdì kan mú gba lẹ́tà látọ̀dọ̀ ọba Kírúsì owó àrán lọ kọ́dẹ̀mí lẹ́tà ní kẹ̀yà mú kó yan ọba kẹ̀ lágbègbè ibẹ̀ ní pétérán pátá lọ́gbọ́dọ̀ mọ́ sọ ọ̀pọ̀ kàn pèsè kétékété kọ́ bá a nílò kàn ń ṣe àṣeyọrí èsìká tí a ṣe o ọ̀tá rẹ̀ àpapà gbọ́ wọ́n fẹ́ dá ọ lé o àyè àpapà gbọ́ wọ́n rí mọ́tò àpapà gbọ́ wọ́n malẹ̀ ulé àpapà gbọ́ wọ́n ọmọ rẹ wọ́n lọ síbi gíga àpapà gbọ́ wọ́n tètè invitation gbé ìyàwó ọmọ rẹ inú abíyàn àpapà rí wí ukọ̀ ọ̀yà rẹ ti yọ ọ ti jáde dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ àpapà rí pé òun kété ó ti fẹ́rẹ̀ ayí padà síre nínú ayé rẹ lògbà kí Sábálátì gbọ́ lónìí o mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjí Ọlọ́run ìpè kété Sábálátì ká gbọ́ nípa ọ̀rọ̀ rẹ Ọlọ́run á jẹ́ ọ̀tẹ̀ rẹ á jẹ́ gajù tí wọ́n lọ Ọlọ́run á gbẹ̀mí rẹ̀ ọ́ kò jẹ́ pé wàá mú run wọ́n wàá mú borí ran lògbà kan bá gbé òṣèràn dé jẹun gbọ́ o mo wí olùmúrè àwọn àjèrè òun olùmúrè àwọn àjọni gbọ́ jẹun gbọ́ lògbà kí Sábálátì gbọ́ inú rẹ̀ ru ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Nehemiah ó ṣe àṣeyọrí ọjọ́ lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nìkan gbàlà àríbidé sílé ìjọba Ọlọ́run.